ni Bíbélì gan sọ pé ká lè avoid ìzìnà kí gbogbo ọkùnrin máa níyàwó. When you have your own bed, it will be a standby bed for you. Ìrònú òbò kò gbúdọ̀ sínú ìrònú tọkùnrin ọmọ rò torí ẹ̀ lọ́lọ́run ṣe ní ká máa níyàwó. Bẹ́ẹ̀ ni bọ́mọléèwé bá lọ skul tó ti mọ̀ pé tó bá kúkú délé kò sóúnjẹ tá a jẹ kò ní fojú síwèé. Bí ọmọ tó ti mọ̀ pé bọ́n bá dé skul ní ìsìn tó ń bá ti skul dé òun á jẹun òun á ṣàṣàìmẹ́ǹtì irú àmọ́ wọn mọ̀wé. Ìrònú òbò kò gbúdọ̀ sí nínú ìrònú ọkùnrin. Ìrònú bá wá kú délé ń sin àmọ̀ bóyá ń fún alóbòdò kò gbúdọ̀ sí nínú ìbànújẹ́ ọkùnrin. Bọ́kùnrin bá sùn tó bin tí ò fọwọ́ kàn kò wú láti fọwọ́ kàn ni kì í ṣe wípé kò ní í gbà fún. Irú yẹn ò gbúdọ̀ tún jọ ìrònú ọkùnrin bùkátà ìtọ́jú ilé àlàáfíà ilé ní ọ̀jẹ̀ tí ọkùnrin ọmọ rò lórí òbò tó gbúdọ̀ kún sọ̀rọ̀ rẹ̀. Ṣùgbọ́n nígbà tó bá ti mọ̀ pé òbò rẹ̀ kò wá standby mọ́ fọ́kọ ẹ náà ó náà mọ̀ pé ó standby fóun kò sí bí ó ṣe ní wáwọ̀rọ̀ kò ṣàdá. Bẹ́ẹ̀ ni kò sí sọ́mọ ìrọ̀lẹ́ ayé mọ́ ní ìsìn kálukú ló ti lórí ẹ̀ ti pé kò sóbìnrin kan tí ó jẹ́ kí wọ́n mọ̀ fóun ṣe ààyè bẹ̀. Ọkùnrin tó bá ti dé ta ní ìsìn tó lóun fẹ́ fẹ́yàwó tí ó bá ti lè fẹ́yàwó ń su lọ́kà yóò mọ̀ lọ ni. Bó ti jẹ́nu kò sí sìnà kankan. So tó bá ti mọ̀ wípé ní ó ti palẹ̀ òbò ẹ mọ́ ìyàwó mi náà máa fẹ́ lé ọ à ń ṣe nǹkan oṣù mọ́ńjẹ à ń tàǹbà àfọkọ mọ́ńjẹ ìyẹn ò ràn o kò ràn rárá à ń fẹ́ràn sóbò dáná fọkùnrin à ń tutọ́ sóúnjẹ ọkùnrin gbogbo ìdọ̀tí yẹn ìríra gbogbo yẹn ò ràn kankan. Ìjẹkújẹ lẹ̀ ń fáwọn ọkùnrin jẹ nítorí kí wọ́n má bàa fẹ́yàwó ìgbó náà mọ̀ kú òní kú ìgbó kò kú mọ́ àwọn tí ò ní rẹwàlì àṣà tẹ́ máa kó kò máa kó poison oúnjẹ fáwọn ẹni ẹlẹ́ni ẹ̀yin náà sì bá ọmọkùnrin. Ǹjọ́ ẹ ti ń ṣe gbogbo ọ̀tá ìforí aláǹgbá dáná fọkùnrin èèwọ̀ nù wọn ṣé wọ́n ti stop òbò tí wọ́n ń dó. Mo sọ fún pé nature is above virtue mi ìmọ̀ bí mo ṣe lè sọ virtue yóò bá. Nature téèyàn bá jẹ́ virtuous person when nature comes that nature is above that virtue. Torí ẹ̀ lọ́lọ́run ṣe recommend pé ká máa níyàwó. Ńgbà ọkùnrin bá wá níyàwó tíyàwó rẹ̀ tí ó ṣe pé kìíní kọ́ máa gbà fọ́kùnrin gan gbogbo ìgbà tó bá yóò bò máa ń sú ọkùnrin nǹkan tí studies wí fún anu òbò máa ń sú ọkùnrin. Tí ó bá jọkùnrin tí ò lè gba àwẹ̀ tí ò lè tíráfù kó tiẹ̀ fún un ní gáàpù kátẹ́gùn ọ̀fẹ́ òbò míì náà ní odò tí èrì juvenate ó kó ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín variety is a protective factor ẹ lè béèrè lọ́wọ́ anybody tó bá yẹ therapist yóò sọ fún yín pé lára nǹkan tí máa ń mú kọkùnrin lẹ́rẹ̀ẹ́ ń tàdá function òun ni tí bá ń dóbò kan. Ìyẹn wá scientific. Bẹ́ẹ̀ nínú spiritual tá bá gbé wọ spiritual ó ní àwọn nǹkan míì tó lè ṣe tí ó bá fẹ́ dóbò míì ó lè gba àwẹ̀ ó sì lè tira fún. Bí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fẹ́ wá àwọn mọ́yà kókókókó wọn gbúdọ̀ jáde inú ilé gan jẹ́ trigger fọkùnrin míì tí ń pa okó responsibility ń pa okó ọkùnrin. So ó dẹ̀ wò pé tóun bá jáde tátẹ́gùn fẹ́ sóhun tóun tiẹ̀ travel bíi ijọ́ mélòó kan atẹ́gùn ó fẹ́ orí òun ó tún padà ẹ fẹ́ kó kúrò ńlé ẹ fẹ́ kó travel ẹ fẹ́ kó níyàwó mi ẹ̀yin náà lẹ́dẹ̀ ń fi responsibility pa wọn kí lẹ fẹ́ gan. Gbogbo òde ìṣekúṣe táyì ṣe fọ ìkan ló sẹ́ǹdì picture kan voice note kan sí mi with evidence o kódà babaláwo tó bá ń sọ ògùn voice note babaláwo náà tún sẹ́ǹdì ẹ̀ láti jẹ́ pé káàsìrí ọ̀rẹ́ rẹ̀ ó lè tù wípé nítò ó sàn sóògùn sọ́kọ lọ́kọ́ fi ń nífẹ̀ẹ́ èmi níwà bá ọkọ̀ gbogbo eléyìí jáde sórí social media mẹ́ra rọ́rùn gbogbo yín ẹ̀rẹ̀ ronú pìwàdà kẹfà yé yín fún Jésù ọkùnrin kò sí ní tẹ́ lè ṣe bọ́kùn wọ́n bàbá ní kun ilá kò sí bí ó ṣe ní bọ́ọ̀tà à ń sígbẹ́rí òbò kọ̀ràn à ń dáná fọpátá ìwọ gan ṣé ara ò rí ìwọ gan kò rí ọlá ni ní kò kú kò tẹ́ ń kó fáwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ tí ìyá bí yakọ gan tó yẹ kí wọ́n mọ̀ dá téèyàn láàmú pé ọmọ mi ni ọmọ mi gírámà gan ìdáyàn láàmú. Àfẹ̀yìn nìkan ṣoṣo yìí náà ni tó bá yá ìkọ́kùkọ̀ lẹ́kọ̀ọ́ àwọn ọkùnrin tó bá yàn ọkùnrin ò ní máa fẹ́ yàwó mọ́ wọ́n kàn máa ṣe pay as you go ní 3 months 6 months contract wọ́n bá ti ṣe settle ẹ̀ àmọ́ bá tiẹ̀ lọ wọ́n á tún wá mí majority ọkùnrin tí wọ́n ló lọ tí wọ́n wà successful wọn ì maintain obìnrin torí ti mọ̀ pé obìnrin máa ń ní feeling of entitlement especially àwọn Christian wives yẹn wọ́n máa ń believe wípé gbogbo the totality of that man's life àwọn làwọn ní any other thing báyìí wọ́n èsì wọn ò kọ́kú. Kò sí tí ó ṣẹlẹ̀ ẹyẹ fọ́ọ̀bù dáná fọkùnrin mọ́ ẹyẹ síngbẹ́rẹ́ dáná fọkùnrin ẹyẹ fi nǹkan oṣù dá ṣé ẹ rí nǹkan oṣù tá à ń ṣe yẹn àwọn ìdọ̀tí
the wall of the uterus, the unfertilized egg, together with some set of dirt. Òun ni àwọn nǹkan yẹn èèyàn gbọ́dọ̀ fi sẹ́nu. Abirú ìgbésí ayé wo léwò tiẹ̀ wá ìwọ Ọlọ́run kí la fẹ́ ṣe báyìí o. Ọkùnrin tó o bá ti bàlàyé jẹ́ kò lè wúlò fún wọ gan mọ́. Tó ẹ fi hàn lẹ̀ ẹ jẹ́ wọ́n gbègbè ayé wọn lálàáfíà. Àìmọye ọkùnrin gan tí ò ṣe zìnà. Àmọ́ pé ní àìfihàn lẹ́mìí balẹ̀ gan ẹ̀yin gan ẹ bó lẹ ṣe fi ra yín lẹ́mìí balẹ̀. Bó ti jẹ́nu njọ́ aláyé ti dáyé lọ́lọ́run tó dóbò tó dá oko tó ti ní pé ní òbò kan oko kan ẹni Ọlọ́run bá fi rọ̀ lọ́rùn ni ní òṣèṣe torí gbàtẹ́yìn kan ó wà nínú comment section tẹ́mọ̀ wá sàṣe ní ò possible but àwọn ọkùnrin tán bá rí báwọn they are in their minority bọ́lọ́n bá ti bọ́ ọ ṣe tí ọkọ ẹ wà láàrin minority un all well and good bí ọba ti sí ń bẹ̀ èyí tẹ́ ń fi tọ́ àtìtọ̀ àtomi ojú tẹ́ fi ń dáná fún ọmọ ọlọ́mọ yìí head disease o it doesn't change anything ó sì máa dóbò lọ́kùnrin tí bá ń bẹ lẹ́mìí ẹ̀ láti lọ dóbò ó máa dó ìjọba sì lè ṣe zìnà yóò fẹ́ yàwó dángájíá and that is even the best bó ti rí nu wọn àbí mi léèrè ìbéèrè agàn bí o ọkùnrin ọba fẹ́ yàwó tó bá ti máa rọkùnrin lọ́rùn ní kọkùnrin ṣe nígbà tó wà béèrè pé sẹ́yìn lè gàkẹ́ fẹ́ yàwó sẹ́yìn lè gàkẹ́ bí n bá lọ́kọ ní ìsìn tó bá fẹ́ yàwó tó bá fi pé yàwó fífẹ́ òun ni ó mú kálàáfíà ọ̀wá bá gbèsè ayé òun kórè èfẹ́ bí ẹ báyìí ní ìsìn bó so obìnrin náà lọ bá wò pé ibi tó ń jókòó sí ọ̀tẹ̀ ń lọ́rùn yóò tẹ̀síwájú ni kí n wà bí kan sí nǹkan mọ̀tẹ̀ ń lọ́rùn kí n mọ́ láyọ̀ ń bẹ̀ wọ́n kẹrù mi ni wọ́n ìsóòyàn mọ́lẹ̀ ọkùnrin náà bá sì ti wò pé bọ́n bá gbégbèsè ní ó jẹ́ kó wọn láyọ̀ kó ń lálàáfíà kó tẹ̀ wájú àìmọye ọkùnrin tó ṣe pé kò lè fẹ́ yàwó méjì kódà tí bẹ́ẹ̀ wúlà ó fi fan fèrè tọba rọ kálukú lọ́rùn ni ṣùgbọ́n pé kẹ́ ẹ mọ́ fi tó àtìtọ̀ nǹkan oṣù kẹ́ ẹ mọ́ tábà dáná ogun èṣù ni o ogun èṣù òun ni gbogbo obìnrin tí bá ń ṣe kó desist